أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. ní à ń celebrate mímọ́ à ń celebrate Alhaji Àgbà ní 15-year anniversary AHLUL KAMAL AS-SOBEREEN. kò wá sẹ́ni tí a fi event yìí sórí bí kìí ṣe Alhaji Àgbà, bàbá tó jẹ́ pé tẹ̀kíyọ̀m bílà mujamala wà àdìbọ̀m bílà mujadala. Bàbá ní ẹni Ọlọ́run ni bàbá yìí, kò sẹ́ni tí kìí ṣe pé a fi bùkún wọn kọ́. Bàbá sì ní ẹlẹ́kọ̀ọ́ ni bàbá, kìí ṣe pé ẹnìkan ò lè jáyan rẹ̀ pé bàbá yìí kìí ṣe ẹlẹ́kọ̀ọ́. La fi wá gbé programu yìí kalẹ̀ nígbà tá a táàgì programu yìí, a sọ ní pé Sheikh Muhammad Kamaluddin al-Adabi àìkú natul ilmi wal akhlaq. Bàbá yìí ló kún fún mímọ̀, ìmọ̀ nìkan kọ́ ló kún fún ó tó kún fún ẹ̀kọ́ àwọn ìwà tí èèyàn rí láti kọ́ sí. Bí bàbá ìfà ń jẹ́ al-masalul a'la fi kulli nahiya, gbogbo nahiya tẹ́ bá fi wò, bàbá yìí ń jẹ́ àpẹẹrẹ ńláńlá ni. A wá dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣe bàbá yìí ní bàbá tiwa, a sì ń ṣe fáàrí pẹ̀lú rẹ̀. Bó ṣe wà láyé, a ṣe fáàrí pẹ̀lú rẹ̀ nígbà tó wà láyé. Bàtà tó kò láyé tán náà, a tún ṣe fáàrí pẹ̀lú wọn because Ọlọ́run tó ní kí ẹ̀yin gan tó dáa ju ojú lọ, kí Ọlọ́run ọba kó fún àwa náà ní ṣíṣe iṣẹ́ bàbá tí bàbá yìí ṣe, kọ́lọ́run jẹ́ ká náà lè rí rẹ̀ ṣe, náà ló jẹ́ ká máa celebrate wọn lénìí wípé bàbá yìí ti ṣe dáadáa. Àwa náà wá dìde kọ́ọ̀mùn, àwa àjọ kan náà wá dìde lẹ́yìn wọn, táwa náà ń gbé iṣẹ́ bàbá yìí ga lárugẹ bí bàbá yìí náà ṣe gbé iṣẹ́ àfáà náà ní àrùgẹ. Kọ́lọ́run ọba kó bá ṣe àlékún kẹ́rẹ́ náà fún bàbá náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.